káàbọ̀ sí àkókò ìtàn Kẹ́yẹmọ. Ìtàn tó fẹ́ kà fún Kẹ́yẹmọ àti yín lónìí ni ìtàn ajá àti ìjàpá. Ajá àti ìjàpá. Ìjàpá. Ajá àti ìjàpá jọ ń ṣe ọ̀rẹ́ pọ̀. Ní ọjọ́ kan, wọ́n lọ sí oko olóko láti lọ jí iṣu. Ajá mú iṣu níwọ̀nba. Ìjàpá ṣe ojú kòkòrò, ó kó gbogbo iṣu sínú àpẹrẹ rẹ̀. Kò wá lè gbé. Ó wá bẹ̀rẹ̀ sí kọrin sí ìjàpá báyìí. Ajá dúró rọ̀ mí lẹ́rù fẹ́rẹ́kúfẹ́. Bó bá dúró rọ̀ mí lẹ́rù fẹ́rẹ́kúfẹ́. Má kígbe olóko á gbọ́ fẹ́rẹ́kúfẹ́. Agbe wa adẹ́gbé ṣú wa fẹ́rẹ́kúfẹ́. Ajá ní láti dúró ran ìjàpá lọ́wọ́ kí olóko kó má bàa gbọ́ orin rẹ̀. Bí ó ti ń bá kó gbogbo iṣu sínú àpẹrẹ rẹ̀, àgbẹ̀ ń sáré bọ̀ torí ó gbọ́ orin ìjàpá. Ìjàpá sá sínú igbó bí àgbẹ̀ ṣe mú ajá nìyẹn. Àgbẹ̀ dá sẹ̀ríà fún ajá. Ìyà rẹ̀ sì ni wípé ó gbọ́dọ̀ jẹ́ òsìn fún àgbẹ̀ títí láéláé. Kẹ́mọ, ṣó gbádùn ìtàn tí mo kà yẹn? Bẹ́ẹ̀ni. Ṣé ìyìn gbádùn ìtàn tí mo kà? Kí ni ìtàn náà kọ́ wa? Ó kọ́ wa pé ká má ní ojú kòkòrò. Ẹ má ní ojú kòkòrò. Kẹ́ ní ìtẹ́lọ́rùn. Ṣé ti gbọ́? Ó dàbọ̀, kí wọ́n ti kó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Don't forget to subscribe.